Ẹ káalẹ́ ẹ̀yin èèyàn wa, mú kí wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ kú dédé àsìkò yìí, mú kí wa nílé lóko lẹ́yìn odi. Ẹ káàárọ̀ ẹ káalẹ́ o. Ṣé rí ọ̀rọ̀ àwọn ajínigbé? Ẹ ti wá wo ètò ṣẹlẹ̀ ní Ondo. I think between Ondo ọ̀nà tó lọ sí Ilé Ifẹ̀, Ondo town, Ondo state. Ibẹ̀ lélẹ̀ ti ṣẹlẹ̀ àwọn ajínigbé. Èyí tó ṣẹlẹ̀ léni òun ni fídíò tẹ́ fẹ́ wò. But mo jẹ́rìí, mo trust àwọn Àmọ̀tẹ́kùn Ondo state. Tọ́n bá wọnú ihò ilẹ̀ wọ́n á wú wọn jáde. Tí ẹ bá wọnú ihò ilẹ̀ wọ́n á wú wọn síta. Wọ́n ti kó àwọn èrò lọ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti kó lọ o. Bákan náà ṣe rí àwọn tá bá ń bẹ́ràn wé abẹ́ràn wé ẹ̀yin ọmọ wa, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ kì í ṣàtọ̀húnrìn wá tẹ́ ń darapọ̀ mọ́ àwọn ajínigbé tẹ́ ń ṣọṣẹ́ lórí ilẹ̀ wa. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, àwọn alálẹ̀ á máa mú yín. Ẹ rí arákùnrin náà tó jẹ́ ọmọ Ìbàdàn tó náà lọ ń jíyàn tó jẹ́ pé òwò ajínigbé níṣẹ́ tẹ́ mú láàyò. Ọmọ tó sì ń gbọ̀lẹ̀ ọkùnrin tó dúró ń wò tẹ́ pé obìnrin bá máa wò pé lè jọ kan òun ò níṣẹ́ lápá. Ajínigbé lẹ fẹ́ máa ṣe. Ẹ mọ̀ pé kò sí bó ṣe lè máa ṣe òwò ajínigbé tó lè continue like that. Ọ̀pálábá ẹ̀ máa ségi ní ọjọ́ kan ni. Ẹ lè mú jẹ kò lè máa lọ ìgbà kan lọ bí òréré. Kì í ṣe pẹ̀lú gbogbo nǹkan tó wà ń ta yìí. Gbogbo nǹkan tí àwọn ènìyàn mọ̀ ni wọ́n ń sà lórí ọ̀rọ̀ pé kàlàáfíà wà nínú ìlú. Orí o. Mọ́tò yẹn nìyẹn, wọ́n ti kóyàn lọ́nu mọ́tò yẹn. Mo ti lọ ẹ̀bẹ̀ Ondo Ifẹ̀ road ó ti ń ṣẹlẹ̀ o. Àwọn bandits wọ́n ti kóyàn lọ́nu mọ́tò rẹ́ẹ̀dì o. Wọ́n ti kóyàn lọ. Àbúrò ẹ̀ ti sẹ́ dé yẹ kọrin nìyí. Jáwọ́ ló síbẹ̀. Ó ṣe mọ́tò mi, ó ṣe mọ́tò mi. Àwọn Àmọ̀tẹ́kùn ló ṣe wá bá tó ṣe fẹ́ máa wọnú gbó, àwọn ọlọ́pàá ọ̀tẹ̀ wọ níwẹ̀ látàárọ̀. Àwọn Àmọ̀tẹ́kùn ti fẹ́ wọnú gbó báyìí o. Ilé epo yẹn ni wá. Èmi àkókò ló wá síbẹ̀ orí wọn ti kóyàn wọn lùbọn síyàn mẹ́ta kọ́ wọn tó kú wọnú gbó lọ. Àwọn kidnapper ta mú ní ìlú Òkàkó ìkànnù wọn lélẹ́yìí o skul tí Amosu kọ́ uncompleted building láti mú o ó jẹ́ èèyàn gbóúnjẹ bóde láti àná di èní yìí Ọlọ́run ló mú wọn o. Kí lorúkọ ẹ? Láti bọ́ orúkọ sí láti Ìbàdàn. Ẹnìkan ní kó máa lè lọ rẹ̀. Nígbà tí ẹgbẹ́ bàbá náà àti mú báyìí o àti mú báyìí o. nǹkan bí aago 10 lẹ́gbẹ́ wọn, ibo lẹ́tọ́ pé wọn. O mọ orúkọ àdúgbò yẹn. Kí lorúkọ àwọn tó pè ẹ wá sí? Ìkọ́ ń jẹ́ kí ni? Sọ̀rọ̀ sókè. Àwọn méjì tó wà pẹ̀lú ẹ̀ ìjọba ìlànà. Ẹ wá jẹ́ mélòó? Ẹ jẹ́ mẹ́rin. Lẹ́gbẹ́ màmá ní màmá. Gbàgbẹ́ wọn wá síbẹ̀ kílẹ̀ gbà lọ́wọ́ kílẹ̀ gbà lọ́wọ́. Àwọn fẹ́ pààyàn. Kí ni àti kí ni gbà lọ́wọ́ màmá?
ẹgbà 100,000 ẹgbà fóònù ẹgbà mọ́tò ẹyẹ tí ẹ màmá ń kọ́ ọwọ́ ta ló wà ọwọ́ wọn ló wà òkè góòdù tẹ gbà ń kọ́ àwọn ẹ̀ náà ló gba gbogbo ẹ̀ mọ́tò tẹ gba ìbólẹ̀ gbé sí. wọ́n máa gbé ẹ ok ìwọ nìkan ló dúró tí màmá bí abẹ́yìn mélòó ìwọ nìkan ló dúró tí màmá. àwọn méjì ẹnìkan wọlé tí ìyẹn máa ń lọ ìyẹn ń lọ ìyẹn ń bọ̀ ìyẹn ń lọ. ìbọ̀dá tí mi ti ń jábọ̀dé. dípọ̀ dínà ló ní pé kí n ti wá bá àwọn ọ̀rẹ́ mi yẹn ni mo ti lọ bá. ẹ ṣe bọyìn kájú ẹ̀sọ́ wálẹ̀ àbẹ̀wò gbá ẹ̀sìn àbúrò mẹ́pa yín ẹ̀yà òbí. má fọ ọkọ báyìí má fọ ọkọ báyìí. ṣí ìbọn yẹn. kádìrìjì kan ṣe tó wà mẹ́ẹ̀ náà lórí yìí àbí sọ́ọ̀yà bọ́dí kan bá mi wá ẹ̀. búlẹ̀tì máa ń lọ bàtẹ̀ máa ń lò fún mi. kí ni ìyá àìníṣì ọ̀rẹ́ mi yẹn ló ní. ọ̀rẹ́ ló ní ayìn. o ṣeun afẹ́fẹ́ ìfọ̀ ní sẹ́yìn àbá pé ọmọ mú wá síbẹ̀. ìyàtọ̀ ní pé kí n dúró ti ìyá ẹ̀ ẹ̀kẹ́tẹ̀ máa yìnbọn sókè fẹ́ẹ́ ó ṣe kúrò ètò sínú gbó ọjọ́ mọ́ mi lára bí mo ṣe bọ́ sínú gbó yẹn báyìí ó dá mọ́ mi lára. oya sọ́ọ̀yà dà. wàláì ó dá ẹ pé bí mo yẹ kú sí dáhùn kí ló dáhùn. àwọn méjì tí wàá sílẹ̀ lọ́wọ́ àti kí ló dáhùn. ìbọ̀tẹ̀ gbé jáde bá ní ẹ̀rẹ̀ ìgbọ̀tẹ̀ bá wà ní kàkó ẹ̀nà bá wà ní kàkó wọn á wọ́n àwọn abẹ́yàwó àwọn kàkó ló máa ń dábàá bẹ́ẹ̀ tí wọ́n lè rí àgbẹ̀ ẹ̀nà bá wà ní kàkó ẹ̀nà bá wà ní kàkó abẹ́yàwó ẹ̀nà bá wà ní kàkó ló ṣe gbogbo ẹ̀ ọmọ bá wọn kàkó ló ṣe gbogbo ẹ̀ ọmọ kàkó ló ṣe gbogbo ó yẹ kí n ṣú ọ̀la ó máa ṣe ọ̀la fọwọ́ ẹ̀rọ sẹ́yìn. ṣé lè máa kàṣà. ọjọ́ bá ẹja ọ̀hún ọjọ́ bá ẹja kábíyèsí ọjọ́ ẹni tí a kú ọjọ́ bẹ lọ́dọ̀ ìjọba. wọ́n pariwo eléyìí òbí jẹ́ wọn tó dé bẹ́ẹ̀ bá tọ́sí tán tọ́nà tán ẹ̀ ń jẹ́ sí o. wọ́n máa tẹ̀gbẹ́ sórí Facebook ọgbọ́n pé ká máa lélẹ̀ yìí. wàá mọ̀ bí a máa ti ní ìtàn tó kù ẹ̀ àwọn ẹ̀fẹ̀ fi lọ ẹgbẹ́ pé kí ni wọ́n máa rí. lẹ́wọ̀n ní gómìnà kọ́mọ yẹ̀ dàbí bẹ́ẹ̀ wọn lọ. Ọlánú kan ni. ọtí àbọ̀ níbi àwọn ẹjọ ọjà ọjà. ẹ̀jẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ tẹ̀ báyìí ọlọ́run báyìí. torí kò síbi tí àlàáfíà wà mo fi àkókò iṣẹ́ rí imú ló ṣẹ̀ sílé ní àmì tó fẹ́ ṣẹ̀ sílẹ̀ ọ̀la ńlá tó ní ń pariwo ṣé mo pé lẹ́nu ọjọ́ mẹ́ta àti ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rọ̀ àwọn ajínigbé ìlọlẹ̀ ó ti bẹ̀rẹ̀ o gbogbo ìgbèríko Ondo State especially Àkókò axis ibi tí àwọn bọ́dà wa wà torí bẹ́ẹ̀ ló easy jù ìtọ́ ń gbà wọlé àti àwọn sáàdì ọ̀nà from Adó Èkìtì wá sọ́nà Àkúrẹ́ gbogbo àwọn ọ̀nà ẹ bá wa mójútó ẹ̀yin Àmọ̀tẹ́kùn wa ẹ máa pàréèdì ní ọ̀nà wọ̀nyẹn mo jẹ́rìí yín ṣáà o mo gbé oṣù bàràǹbàdà fún yín ẹgbọ́n kan táwọn Àmọ̀tẹ́kùn sọ ó ní inú igbó ní ilé wọn ó ní àwọn Àmọ̀tẹ́kùn ó ní inú igbó ó ní ibẹ̀ ní ilé wọn ìbò náà lẹ gbọ́ tán ẹ̀ ó ní inú igbó ní ilé wọn dàtí tòsí ó yá iṣẹ́ yá ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là ẹ jẹ́ ká wọnú igbó tì wọ́n ṣe bó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní ara nǹkan tá à ń sọ ni ẹni gọ́ọ̀mẹ̀ ní láti empower àwọn Àmọ̀tẹ́kùn wọ̀nyí ẹ fún wọn ní gbogbo gádẹ́ẹ̀tì tán nídìí ókè nǹkan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ within some minutes
ẹ̀dẹ̀ ti débẹ̀ láti lọ tákù issue yẹn kí ló yẹ kán ṣe instance ó yẹ kán fly drone bá lọ sókè tó lọ for some kilometre á mọ ibi tí wọ́n dé wọ́n á mọ ibi tí wọ́n ti dé wọn ṣáà lè kó wọn kán máa kó wọn sáré kò possible torí wọ́n máa drag pẹ̀lú àwọn yẹn náà ni wọ́n máa drag pẹ̀lú wọn irin wọn ò tí ì jìn rárá ara àwọn nǹkan tí wọ́n nídìí táwọn àmọ̀tẹ́kùn nídìí láti fi ṣiṣẹ́ nìyẹn they need drone tó máa fly drone wọ́n á ti mọ ibi tí wọ́n wà that is it wọ́n ti mọ kìlómítà ibi tí wọ́n wà síbi tí ibi táwọn náà wà láti lè tètè láti gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé ẹ̀yin ènìyàn wa ohun tá a ti rí rèé o ohun tá a gbé wá rèé o èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Akálámágó TV show ẹ wo ọmọ tó sọ pé ìyá àwọn ò ní sùn òun náà mà ní fojú korun ọmọ tó ní ìyá àwọn ò ní sùn òun náà ní fojú korun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ o lórí ọ̀rọ̀ àwọn ajínigbé wọ̀nyí àwa náà ò ní mú lẹ́rọ̀ fún yín o a ní mú lẹ́rọ̀ fún yín o gbogbo afẹ́fọ̀ ló mọ́ ni ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nìbàdàn wọ́n ní tọjọ́ tóbìnrin bá fojú korò orò á gbé ni ẹnìkan wá jáde sọ pé òun fẹ́ lọ ṣe fọ́tò olóòlù ẹ̀wọ̀n tó ń lọ lórí ayélujára adẹ̀rán àwọn èèyàn kan náà tó dẹ̀ ń sọ fẹ́ pera ní ọmọ Yorùbá mo rí nǹkan tó Ọmọyẹlé Sowore tó post sórí Sahara Reporter ó post ẹ̀ sórí page ẹ̀ Ọmọyẹlé Sowore lórí Facebook ìwọ ń sọ pé nǹkan kan tí wọ́n bá ti ní anything tó bá fẹ́ kóbìnrin máa wò pé it's a legal something kò yẹ kó máa ṣẹlẹ̀ ó wá fẹ́ wá fi ń ba àgbàdẹ́pọ̀ mọ́ àlè játijàti ní lè rọ̀rọ̀ eré kó jà lẹ́nu Ọmọyẹlé Sowore irú ìyẹn ló lóun fẹ́ ṣe president of a country báwo ló ṣe fẹ́ rù ẹ wo bọ́n ṣe àwọn òyìnbó bọ́n ṣe adopt language wa ẹ rí fídíò kan tó ń lọ lórí YouTube lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ wo òyìnbó yìí bó ṣe àwọn kan sọ pé òyìnbó Spanish but èmi ò rí bí òyìnbó Spanish ni ẹ wo bó ṣe ń kí ifá ó ti ń kọ́ wa ní èdè wa ẹ bá fẹ́ kọ́ kí yẹn go to that page go and learn language lẹ́nu ọmọ òyìnbó mo lẹ́yìn lọ́ọ̀tì lẹ́nu ẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ fún mi òyìnbó á máa pa òwe bó jẹ́ pé Yorùbá yẹn ò dán mọ́rán lẹ́nu ẹ̀ ṣùgbọ́n mo farabalẹ̀ mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ kẹjẹ pé ẹlòmíì làwọn máa kọ́ wa léde wa ẹ ti fẹ̀sìn ẹ ti ba gbogbo nǹkan jẹ́ wọ́n ní kọ́ máa fojú rí olóòlù wọ́n mọ̀ nǹkan tó torí sọ bẹ́ẹ̀ ẹni tó bá sọ pé irọ́ ni ìwọ send ìyàwó ẹ àbá àkọ́bí ẹ obìnrin send ẹ kó lọ wo olóòlù kó forí kó tiẹ̀ ẹ̀gbọ́n nǹkan tó obìnrin yẹn sọ ni kò sẹ́ni tó rí nígbà tó ṣe fídíò ṣùgbọ́n ó jù sórí ayélujára àwọn wá fojú wo àgbègbè ó láti gbà tóun ti ṣe kinní yẹn ara òrókùn ara ọ̀rá adìyẹ fóun ó ń ṣo ẹ̀jẹ̀ lára ní ṣòròròròrò ẹ kí wá sọ nǹkan kan fún yín o mo ní kankan tí mo ṣàkíyèsí tó bá jẹ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n á máa ta epo sí ni o wọ́n ti ń ṣàdúrà fún kára lè rọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n ti ń ṣe àdúrà fún ẹ wá ní ká má tẹ̀lé wọn pẹ̀lú àwọn ẹjẹ́ ṣe bá ń kẹ́kọ̀ọ́ lára yín à ń gbépo wà á ń gbómi wà á rí bí kan ṣe wúwo jura lọ tó bá jẹ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí lẹ́yìn dọ́rùn ilé ìwò nǹkan tá a fojú ẹ rí wàá mọ̀ wọ́n ti ń sa oògùn wọ́n ń pàfọ̀ wọ́n ń ṣàdúrà wọ́n ń ṣètùtù àmì wọ́n ń ṣèwúre fún kára ẹ lè balẹ̀ àwọn kan máa ń gbé káàkiri wọn ló ti kú o ó ṣe kíní kan irọ́ náà rẹ̀ ló wà mẹ́ ẹ máa sọ nǹkan tójú ń rí ìwọ náà tó dẹ̀ ṣe ń lérò lọ́kàn pé ó fẹ́ lọ wo olóòlù lọ wò ó nǹkan tójú ẹ bá rí wà fẹ́ faramọ́ ṣe bẹ́ẹ̀ pé ẹ máa ń dẹ̀jà tọ́málẹ́yìn ń dẹ̀jà ẹ̀yìn wọ̀nyí náà ni ẹ wo ẹ̀yin ènìyàn wa a nílò jù báyìí lọ mo kí yín lógún mo kí yín lọ́gbọ̀n ó dàárọ̀.